tí bàbá tí wọ́n sọ̀rọ̀ Abubakar ń bẹnu kòtò kò sínú kòtò ṣe bí bàbá pé kí làwọn fẹ́ fi yẹn ṣe. ọ̀rọ̀ kan jà rìnrìn lórí afẹ́fẹ́ láti bí ọjọ́ mélòó kan, ṣùgbọ́n mi ò kọbi ara sọ̀rọ̀ náà àfi ní òní tí mo rí pé ó ti fẹ́ máa fẹjú. mo wá fẹ́ sọ̀rọ̀ yìí láti pé gbogbo ẹ̀yin tọ́rọ̀ bá kàn kẹ́ ẹ lè pe àwọn ọmọ tí wọ́n ń jíṣẹ́ lórúkọ yín lákìyèsí. ẹ pè wọ́n. mo rí àáfàá lórílẹ̀ tí wọ́n ń ṣe ìpè fún Sheikh Kamil Al-Adabi. wọ́n pè sí èyí olórí ibú ọmọ wọn. kí wá lẹ pé ẹni yìí lórí ibú sí? ó wá jẹ́ pé ọ̀rọ̀ Abubakar ní bẹ nínú kòtò, kì í ṣe Abubakar ní bẹ nínú kòtò pẹ̀lú ànábì lẹ pé èèyàn lórí ibú sí, tó sì jẹ́ pé bàbá tí wọ́n sọ̀rọ̀ yìí náà láwọn challenge kí àwọn èèyàn ó sọ̀rọ̀ lé. mo challenge yẹn sọ̀rọ̀ lé. bàbá wí bẹ́ẹ̀ náà tí àáfàá lórílẹ̀ ṣé kò gbọ́rọ̀ yẹn ni pé bàbá tí ó fẹ́ gbìjà wọ́n ní àwọn challenge àwọn èèyàn káwọn èèyàn ó sọ̀rọ̀. tó bá wá jẹ́ wípé ìjẹ́ àgbà tí àáfàá orílẹ̀ fẹ́ proof pé àgbàlagbà lòun tí wọ́n fi ń perú àáfàá Kamil ní iye ọmọ yẹn, tó bá yẹ pé ló fẹ́ proof, ṣé ọ̀rọ̀ Ọlọ́run náà lẹ bá débi tẹ́ fi pè yẹn lórí ibú? ṣùgbọ́n fẹ́ dá sọ̀rọ̀ náà nítorí pé bí bá fẹ́ dá sí máa kọ́kọ́ fẹ́ wá fídíò wo ni Alhaji Kamil ṣe, sí wọ́n bú àwọn ẹni yìí ni, níbo jẹ́ sì ti pè wọ́n lórí ibú, níbo lẹ́yìn àáfàá Kamil ti bú àwọn ẹni yìí àti bàbá tí wọ́n sọ̀rọ̀ wọn, níbo ní ti bú wọn. tá a bá wá rí fídíò tí wọ́n fi bú wọn tí àáfàá orílẹ̀ wá gbé ebú tó pọ̀ tó báyìí, a gbọ́dọ̀ pa àáfàá orílẹ̀ lákìyèsí pé alẹ́ sàmì ń kún rọ́jù ló ń rọ ṣe ìdùn, kò sí ràṣídì láàrin ti yín ní ẹ̀yin ò wá mọ̀ ẹyẹ tẹ́ ẹ̀ fi mọ̀rọ̀ kankan yanjú àfi kó jẹ́ pẹ̀lú èpè àti pẹ̀lú ebú. ní tó wá tẹ̀ mú mi sọ̀rọ̀ ní ìsinmi wípé mo wá ń rí táwọn kan ń kọ àkọlé ọ̀rọ̀ nínú àwọn ọmọ kéékèèké, ọ̀kan bẹ àbúrò pẹ̀sí àrá, wọn náà ń ṣe fídíò lọ́wọ́ láìpẹ́ tí mo rí tó kọ síbẹ̀ pé àlífà àdàbí. kí ni tàlífà ń bí ọ̀rọ̀ tẹ́ ń sọ? ìlú òǹkòkò ẹni sára ọmọ le, kí ló dé ọmọ igọ̀ báyìí? kí ni tàlífà nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ? ẹ fẹ́ gbìjà ọmọ àfọ orílẹ̀, ẹ wá ń dákọ̀ khalifa. ṣé bàbá ẹni tó jẹ́ bàbá àgbà fún gbogbo yín nílé kí oyin bàbá àgbà yín, ṣé a gbọ́dọ̀ porúkọ tí wọ́n bá yẹn? àbí kí làwa sọ gan tí gbogbo yín fi máa gbó lórí afẹ́fẹ́? tí bàbá tí wọ́n sọ̀rọ̀ Abubakar ń bẹnu kòtò kò sínú kòtò ṣe bí bàbá pé kí làwọn fẹ́ fi yẹn ṣe? Emmanuel ní bẹ́ẹ̀ o, Emmanuel akọlùwà ń bẹ́ o, kí ni àwọn fẹ́ fi yẹn ṣe? Karama Abubakar táwọn fẹ́ dínkù yẹn kí ni wọ́n fẹ́ fi ṣe? kí ló tẹ́ bí àwọn bẹ́ẹ̀? ọ̀rọ̀ tẹ́ pè lọ́rọ̀ ọmọ ẹ sì wá sọdọ̀rọ̀ èpè, ẹ̀yin náà lẹ́ẹ̀ sọpọ́rọ̀ ọmọ ni, tẹ́ bá wá wí tiyín tẹ́lómi ìwíle ẹ ṣe é sógun ìdílé ẹnìkan kan yín pípò yẹn jórí yín ó pé kí ẹ lẹ́ fẹ́ gbìjà ọmọ àfọ orílẹ̀ lẹ wá ń torí ẹ pé àlífàtìlà dàbíyà. ǹjẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ gbìjà bàbá yín àgbà kẹ wá mọ̀ pàlífà gan sí? kí ni tí wọ́n níjọ́ tọ́rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ gan tẹ́ tí wọ́n ti jọ ń fa láàrin ara wọn, kí ni ò já dá sí? ẹ̀yin lẹ́mọ tẹ́ ń rí bí ọ̀rọ̀ kòtò ọ̀nà kòtò assignment táwa ń ṣe pọ̀ kọjá ẹnìkan wà ní kòtò ẹnìkan sínú kòtò, ẹni bá ní kó wà ń bẹ̀. ìjọ kan ṣoṣo Ọlọ́run ó ṣe pàtàkì ju ohunkóhun wá sí tí àlàáfẹ́ dánulé lọ́dọ̀ ti wá lọ.
nípa báyìí gbogbo ayé tẹ́ ń sọ̀rọ̀ tẹ́ ń dákọ̀ àlífà káàfà orílẹ̀ ẹ sọ̀rọ̀ lórí ẹ̀kẹ́ tètè pé ogun lákèèsí ibi tí wọ́n ń wọ́ yín lọ yẹn ẹ̀yin náà mọ̀ kó tóbi ju bàbá tó bí yín lọ in tí ẹ̀yin fi ń ṣe fáàrí lónìí ibi tí wọ́n ń wọ́ yín lọ ìlọ́lọ́run fi bá yín gbé ró àmọ̀tán bàbá oníyangí àti wàhálà àwọn lórí ìtẹ́yìn jẹ́ mùdírù lé lórí ẹ pè wọ́n padà tí ẹnikẹ́ni bá tún dákọ̀ Khalifatul Adabiya nítorí pé ó fẹ́ gbìjà yín àwa náà ó dákọ̀ àwọn tí ó bí yín tó jù yín lọ tó jẹ́ àáfàá yín nítorí pé a fẹ́ gbìjà bàbá Khalifatul Adabiya ẹ pè wọ́n. Assalamu alaikum warahmatullahi